Hello, hello. Ẹ̀yin èèyàn mi. Nǹkan ń bẹ o. Nǹkan ń bẹ o ní ìlú yìí o. Wọ́n ní kábíyèsí, pàápàá jùlọ ní ààfin. Ọ̀jájá, wọ́n ní lílọ tí kábíyèsí lọ sí ìlú London, UK yìí láti lọ wá Naomi. Anything ló wú jáde ń bẹ o. Wọ́n ní àṣírí ńláńlá tú jáde. Gbogbo nǹkan tó pamọ́. Wọ́n ló dàbí pé Ọlọ́run dìídì mú ísídẹ́ǹtì tó ṣẹlẹ̀ yìí kán lè rí òkodoro ọ̀rọ̀ gbogbo nǹkan tó nídìí àtúnṣe. Bẹ́ẹ̀ ni, àsìkò dẹ̀ ti tó. Wọ́n lásìkò bá wà, àkókò míì máa ń wà kó ń sọ̀rọ̀. Ìgbà míì ọ̀rọ̀ máa wà kò ní sásìkò. Wọ́n ní ìsìn ọ̀rọ̀ ti dé, àsìkò náà ti wà. Wọ́n bá ní irú nǹkan táṣìlì ṣe tó fi ọlọ́pàá lọ mú kábíyèsí lọ sí station lẹ́yìn tán ti béèlì kábíyèsí tán. Wọ́n ní kábíyèsí wá ní yes. Ṣé rí bóun ṣe wà opportunity ní fóun. Ló bá tún sọ fún àwọn ọlọ́pàá kọ́kọ́ bá àwọn arrest Ashley. Wọ́n ní sáàwò báà ló tún ṣe jẹ́. Wọ́n ní Ashley bó ṣe wà ìpọ́mọ tó gbé dání pọ́lọ̀ ló wá ní kó gbọ́mọ dání. Tó wá pé tẹ́lẹ̀ báyìí ó kàn lè gbọ́mọ lẹ̀ kó sáré wá sí ìlú London kó tún sọ padà. Pèsè tí ń sìn ó gbọ́mọ dání òun àti ẹ̀ gbogbo àṣírí ẹ̀ fẹ́ tú. Ó ní kó bá àwọn arrest Ashley pọ́mọ tó gbé dání yìí pé ìlú yìí ló bì sí. Wọ́n ní kó lọ ṣe DNA pé kò ṣe DNA. Kán lọ sí shrine wọn lòun lọ sí shrine wọn. Pé òun dẹ̀ fẹ́ kí ó mú òun dé hospital tó ti bí ọmọ yìí. Wọ́n ló ṣàtú gbogbo ẹ̀ pẹ́rẹpẹ̀rẹ fún àwọn ọlọ́pàá ó kábíyèsí. Lọ́ba ni ń gbọ́ arábìnrin hospital náà ló ti bímọ yìí. Ó ní ìlú báyìí ó dà ẹ wá mú wa lọ. Wọ́n débẹ̀. Wọ́n béèrè lọ́wọ́ àwọn hospital yẹn pé ń gbọ́ wọ́n mọ Ashley. Wọ́n ní sọ pé ìbàlẹ̀ òun bí ọmọ yìí sí. Wọ́n ní ibi báyìí. Pé ìbàlẹ̀ kọ́ ló bímọ sí. Wọ́n ní ibi kọ́ ló bímọ sí. Wọ́n ní ṣe ni Ashley wá sọ fún kábíyèsí pé Ashley pé òun ò sọ pé bíbáyìí o. Òun ò sọ pé bíbáyìí o. Òun ò ṣe kíní. Báwo ló ṣe ní sọ pé bíbáyìí pé ta ló lọ́mọ àwọn ọlọ́pàá ń bèèrè pé ta ló lọ́mọ tó gbé dání. Kì í ṣe gbogbo ló ti bí ọmọ ta ló lọ́mọ. Ó ní kábíyèsí ló lọ́mọ. Kábíyèsí wọ́n á bèèrè lọ kí ló tó dé ṣe DNA fún kábíyèsí láti mọ òkodoro ọ̀rọ̀ láti mọ òtítọ́ tó wà mọ́. Kí ló dé tó fi ṣíṣe DNA pamọ́ fún kábíyèsí nígbà tó sọ. Ó ní ta ló lọ́mọ sọ ẹni tó lọ́mọ. Wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ ní pé kóun mú wọn lọ síbi tí wọ́n ní ibo ló ti bí wọ́n ní kì í ṣe ibà. Ashley làwọn ọlọ́pàá ní yes pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó dàbí pé wọ́n fẹ́ take case up. Wọ́n ní kábíyèsí wọ́n ní Ashley pé òun á sọ ìbò ni wọ́n bá tún wọ́n ní wọ́n á mú lọ sọ́rí jìnnà ibi tó bímọ sí. Àwọn èèyàn ní yes pé ìbàyẹ̀ ló bímọ sí. Pé kí ló ṣẹlẹ̀ kábíyèsí ní ó ti pẹ́ tó ti fa wàhálà ọmọ yìí pé kó ṣe DNA olóhùn ò ṣe DNA pé ṣé ibi ló bí sí ni ẹ̀. Wọ́n ní bẹ̀tẹ̀ ṣé ta lẹ́yìn kábíyèsí lóhùn lọ́kọ ẹ̀ wọ́n ní kì í ṣe kábíyèsí lọ́kọ ẹ̀. Pé ọkọ ẹni tó dúró tì níjọ́ tó ń bímọ tọ́jọ́ wọlé bọ́rù pé ìyẹn ọ̀tọ̀ pé kì í ṣe wọ. Wọ́n ní ó ní bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ló ní signature yìí náà kíní kan kábíyèsí ní rárá. Pé ta lẹ́ni tó ní ọmọ tó sọ pé òun ló ní ọmọ. Wọ́n nítorí ìjọ́ tó wọlé bọ́rù pé òun àti bọ̀bọ́ kan náà jọ wá tó sọ pé ọkọ wọn ni. Àwọn ọlọ́pàá ní ta ló ń tọ̀. Wọ́n ń béèrè lọ́wọ́ wọ́n ní kì í ṣe kékeré pé kábíyèsí really ṣe investigation yẹn láti fẹ́ rò pé ṣe pé lóun fẹ́ wọ́n ní pé ẹni tó fẹ́ sọ pé òun fẹ́ pààyàn wọ́n máa kọ́kọ́ mú ìdàkọjá lórí ẹ̀ torí kò ní fẹ́. Tó bá ti rí pé ń bọ̀ báyìí ó máa tètè fẹ́rẹ̀ igi àbí kó tètè máa kà. So apààyàn ò fẹ́ kán gbé ìdàkọjá lórí òun. Ló bá di pé àwa ni Ashley ṣé kábíyèsí ló lọ́mọ àbí kábíyèsí. Wọ́n wá ní kí ní rí tí kábíyèsí ń béèrè lọ́wọ́. Wọ́n ní Ọlọ́run ló ní kí kábíyèsí mọ́ ọlọ́pàá. Kábíyèsí ní ṣé gbogbo yàmàyàmà tó ń ṣe fún òun ní Nàìjíríà yìí báyìí
àṣírí ti tú ṣe bí lílo ló ti bímọ pé ní la fẹ́ mọ̀ gbogbo analyze everything níjọ́ tán bẹ́ẹ̀lì kábíyèsí o tán release kábíyèsí ní kíní yìí náà ló ṣẹlẹ̀ so bí Ashley ṣe wá ní àwọn ọlọ́pàá ṣe wá ní ta ló ń tàn ló bá kọlù máa yẹn wọ́n bí máa yẹn ṣe dé nǹkan before you know it ṣá wọ́n ní gbogbo address gbogbo everything pé àwọn fẹ́ lọ arrest máa yẹn fortunately wọ́n rí máa yẹn wọ́n arrest ẹ̀ gbogbo wá sọ síta ń gbọ́ ta ló lọ mọ́ ó lóun lọ mọ́ Ashley ń gbọ́ ta ló lọ mọ́ ó ní kábíyèsí ló lọ mọ́ àwọn tó síìtì ni wọ́n ní madam bọ̀bọ́ yìí kọ́ ló mú wá sí bíbá nígbà tó ń lébọ̀ pé fáìlì ẹ̀ wà bíbá ni wọ́n bá gbé fáìlì gbogbo ìtàn tó wọ́n ti gbé fáìlì jáde wọ́n ní ṣèbí orúkọ máa ń yèrè lè tó sọ pé ọkọ ẹ̀ ní báwo ló ṣe máa sọ pé kì í ṣe ọkọ ẹ̀ wọ́n rò pé bóyá wọ́n rò pọ̀ sí Nàìjíríà tán ní law tán dẹ̀ ní protocol at the end of the day báyẹn lòun ló ń lọ mọ́ wọ́n ló di wọ̀ mí wọ̀ bóyá Ashley bẹ́ẹ̀ sí wọ́n ló dá kọ́ lọ ṣe tẹ́ẹ̀sì náà dẹ̀ ń ṣe o àìsí ìgbúrò tẹ́ẹ̀sì sí ibẹ̀ tí wọ́n ti rí bàbá ọmọ kábíyèsí fojú kan bàbá ọmọ face to face gẹ́gẹ́ bá ṣe gbọ́ bọ́ ṣe sọ wọ́n ní tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ti tán àbá báwo ló ṣe gbọ́ wọ́n ní ẹni tí tó fi ilẹ̀ torúkọ ẹ̀ wà nù fáìlì àdírẹ́sì ẹ̀ kíní kan kókó bàbá àṣà wọ́n ní bẹ́ẹ̀ ni òun àwọn ọlọ́pàá pẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá náà tírèsì máa yẹn tó lọ mú wá sí hospital àwọn tó hospital ní bẹ́ẹ̀ ni pé máa yẹn ni ó dúró fún Naomi pé gẹ́bí èkéde ó ní rárá pé wọ́n sọ pé ọkọ wọn ni ó sọ pé ọkọ ẹ̀ báwo dẹ̀ ló ṣe wá mú lọ sínú ilé bọ́ọ̀rù gbà tó níbo ó ní ẹ torí ó jẹ́ family friend àwọn cousin òun kan èkéde wọ́n ní family friend cousin ẹ̀ òun ló wá mú lọ sínú ilé bọ́ọ̀rù ẹni tó ń ṣọkọ ẹ̀ láti ṣe kíni ó ní ẹ láti àṣìṣe láti ṣe wọ́n ní irọ́ ló pa before you know it wọ́n ṣe DNA so wọn wá sí sọ fún wa bí DNA ti jáde bí kò ṣe ti jáde wọ́n ní Ọlọ́run tó ní wọ́n mú ọmọ Ashley wá sí pé Ashley gbé ọmọ ẹ̀ wá fún opportunity láti fa ẹ̀jẹ̀ ọmọ yẹn wọ́n fa ti kábíyèsí nọ́mbà bẹ̀rẹ̀ sí ní pò pọ̀ láti kí rìsọ́ọ̀tù jáde ẹ̀yìn èèyàn mi wọ́n láṣìírí Ashley tú wọ́fìlì wọ́n ní àṣírí tú o wọ́n ní kábíyèsí ní táwọn sọ pé no wonder tó bá ní ó yá o Ashley kíní ti yá o ẹ jẹ́ ká lọ ṣe DNA wàá sá wọ́n lè gbọ́ ọmọ ẹ lọ sẹ́ni ìgbà wọ́n tún ní ó yá jẹ́ ká ṣe pàtàkì ká ṣe ti kíní ṣe ṣìráìn tẹ̀sì wọ́n lọ sójú Ifá ìwọ nìkan wọ́n pé wàásùpà ò lè gbọ́ ọmọ ẹ wà o ara ẹ̀ ò yá o ò lè fi òní táìmù yẹn pé wá dẹ̀ fi ẹ́ lẹ̀ táàrẹ̀ bá dẹ̀ ti yá tán á ní ó yá Ashley sọ̀rọ̀ yóò tí tó máa yanjú tó máa gbọ́ ọmọ wá ó máa ní àtún máa sá wà tún ní nǹkan kan ṣe ẹlẹ́dẹ̀ ń pakọ̀ pé èní ni kò ní dọ̀là ní UK tán wà yìí wọ́n láṣìírí Ashley ti tú nígbà nínú yẹn pé kò ti gbọ́ ọmọ wá o wọ́n ti fa ìjọ ọmọ lójúkorojú táwọn ọlọ́pàá dúró ti kábíyèsí wọ́n ṣe gbogbo investigation ṣẹ́rójú ayé àbẹ́ẹ̀rì bẹ́ẹ̀ la ṣe sọ pé lílọ tí kábíyèsí lọ sí UK yìí ó fi ọ̀pọ̀lọpọ̀ òtítọ́ hàn ó mú ìdí nǹkan tó máa dà ó fi múlẹ̀ bẹ́ẹ̀ ni no wonder tí kábíyèsí ní kọ́ tètè bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìtúwàṣe ritual torí Ashley kan separate òun àti Ashley kọ́ yà ṣe tán bá ṣe ọlọ́mọ yẹn kò jẹ́ pé Ashley ló máa pa kábíyèsí àbáwọn ìyàwó níyàwó tí kábíyèsí kó kún ààfin ọlọ́mọ yẹn kan ṣe kó pa kábíyèsí o àmì o orúkọ Jésù kọ́kàn ní ṣe kábíyèsí wà o ẹni ẹlẹ́ni owó ìdààmú tán kó bàbá yẹn sí despite pé ojú kòkòrò wọn lójú kòkòrò kódà
Ọlọ́run á dẹ̀ yọ á gba ẹ̀mí ojú kòkòrò yẹn, á gbà dànù kúrò lára kábíyèsí. Ọlọ́run á tún ṣe torí kábíyèsí good. Ó ti good. Ọlọ́run á tún kábíyèsí ṣe lágbára Kristi. Ọlọ́run á tún ṣe. Gbogbo èyí tí Naomi ṣe, tó ṣe fún kẹ̀kẹ́, tó ṣe fún ìkọ̀kọ̀, Ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Láti jẹ́ kí kábíyèsí lè jáwọ́ pátápátá nínú gbogbo àwọn ìwà kóbìnrin àtàsínwín àti àjẹ́ àtòṣó àti èmèrè, kí kábíyèsí kó ṣọ́ra. Ọlọ́run ó rìmóòdù kábíyèsí kí kábíyèsí lè ṣọ́ra ṣe. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share o, ẹ bá mi like o, ẹ bá mi subscribe o, ẹ lè bá fi tó kù sí comment section. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú o. Àmín.